gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ojú yín ò ní fọ́ etí yín ò ní di lẹ́tà mi tó ní lọ sọ́dọ̀ Àgídìgbò Oríyọmí Kọ́kọ́rọ́ Alátẹ òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí. ìkan lára ọmọ ìyá wa tọ́jú ọmọ Yorùbá láti South Africa wọ́n gbé ẹjọ́ lọ bẹ̀ nípa ó ṣe ọmọ kò sọ ọmọ ìyàwó ló lọ́mọ àbí ìyàwó ló lọ́mọ. ok wọ́n wá sọ pé wọ́n sanwó wọ́n ṣe DNA wọ́n ṣe gbogbo ẹ̀ tá à ń sọ yìí ó wá láti South Africa ó wálé wọ́n ní wọ́n ṣe DNA wọ́n fi orúkọ Kọ́kọ́rọ́ Alátẹ orúkọ iléeṣẹ́ Oríyọmí wọ́n ti fi lu ẹni ní jìbìtì $1 million over $1 million. màá fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ láti ẹnu onítọ̀hún gangan rìsíìtì tí wọ́n fi lu ẹni ní jìbìtì lẹ́wọ̀n lójú screen yìí rìsíìtì náà lu ẹni lójú jìbìtì orúkọ ọmọ Oríyọmí tó lu ẹni ní jìbìtì orúkọ ẹ̀ lẹ́wọ̀n ní ojú screen yìí lórí rìsíìtì yẹn mo kàn ṣọlẹ̀ yìí láti jẹ́ kí Oríyọmí bá mọ̀ pé wọ́n ti ń fi mídíà òun lùyàn jìbìtì wọ́n ti forúkọ sílé sí òun lùyàn jìbìtì ìyìn ṣe láti bà lórúkọ jẹ́ mo ṣe láti ṣe àtúnṣe ni rìsíìtì ọmọ Oríyọmí tó gbọ́ owó wọ́n dẹ̀ lọ sí ọ́fíìsì ẹni ń dẹ̀ sọ fún àwọn lọ sí ọ́fíìsì Oríyọmí náà ti gbowó lọ́wọ́ òun láwọn fẹ́ ṣe DNA ọ̀rọ̀ òun àti ìyàwó òun àtọmọ DNA àwọn ọmọ wọ́n mọ̀ gba over $1 million lọ́wọ́ ẹni yìí àti DNA result àtọmọ àti gbà wọn padà lẹ́nu kankan ẹnu padà bínú fi South Africa lẹ̀ wálé lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹnu nípùn láti ń gbọ́pọ̀ òun ẹni ọlọ́fà mo ta ti dùn ṣùgbọ́n mi ò sílẹ̀ láti bà Oríyọmí lórúkọ jẹ́ ṣùgbọ́n torí pé tí bá fẹ́ sọ ó yẹ kí n pé Oríyọmí wọn ló lo jìbìtì nítorí wọn ló lo Oríyọmí ló jìbìtì èyí tó bá lẹ́gbẹ̀ẹ́ Oríyọmí wọn pè ní Skelebe òun náà mọ̀ sí ọ̀rọ̀ yìí torí voice tiẹ̀ náà bóun àtẹnujẹ sọ̀rọ̀ ó ti wà lọ́wọ́ gbogbo wa gbogbo ètò wà lọ́wọ́ tèmi gbogbo voice mẹ́jọ sọ̀rọ̀ òun náà mọ̀ sí ṣùgbọ́n àlẹ́ sọ pé Oríyọmí ló lo jìbìtì torí wípé ẹni ò sọ fún wa pé òun rí Oríyọmí lójúkorojú báyìí olórí mọ́kàn pé òun wá sí station Oríyọmí ni ibẹ̀ làwọn èèyàn ti attend sun owó tó kọ́kọ́ san gbàdà ní 25,000 èmi ọjọ́ ìgbésẹ̀ yẹn bá fẹ́ dá báyìí dá sí ọ̀rọ̀ àtúmọ̀ gba owó wọn kọ́ bá 25,000 gbàdà lọ́wọ́ ẹ̀ nígbà wọn làwọn fẹ́ ṣe DNA náà gba mílíọ̀nù àti DNA àti rìsọ́ọ̀tì àti ẹ̀ka ẹgbọ́n lẹ́nu tó ṣe gàǹgàn ẹgbọ́n lẹ́nu ẹ̀ ṣùgbọ́n torí ẹni ó ti fẹ́ bọ́ sórí mídíà kó máa ba orúkọ iléeṣẹ́ Àgídìgbò jẹ́ lèmi tó wá sí ilé pé kí Oríyọmí kó láti jẹ́ kó mọ irú iṣẹ́ tí ó ṣe láti jẹ́ kẹ́ni yẹn gbowó rẹ̀ padà ẹni lóun ò fẹ́ DNA mọ́ torí pé ó ní DNA tí DNA tẹ́gbẹ́ gbóhùn wá sí ó ti dàbí pàdé túpàdé rìsọ́ọ̀tì ò jáde láti bí oṣù mẹ́ta owó ò jáde lówó tó lé mílíọ̀nù èmi ṣẹlẹ̀ láti jẹ́ kí Oríyọmí kó ṣe ìwádìí lórí rẹ̀ kó sì lówó padà fún lówó ẹ gbọ́dọ̀ láti ẹnu ẹ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹgbẹ́ ojú mi sáré wọnú oko. ta ló náà bọ́rọ̀ yẹn ṣe jẹ́ lélẹ̀ mo ti máa ń wo mẹ́sẹ̀gì Alhaji Oríyọmí Hamzat àmì àwọn prógámù wọn lórí Facebook then èmi pẹ̀lú ex-wife mi a ní issue pẹ̀lú àwọn ọmọ lórí ọ̀rọ̀ DNA lọ́ọ̀yà mi dẹ̀ ti sáàfù ẹ̀ ní pépà kò káwọn ọmọ wá sí court ó ní láti relocate kúrò nílé ibi tó ń gbé tí mo mọ̀ kò jẹ́ ká fojú rí àwọn ọmọ àwọn ibi táwọn ọmọ wà kò gbé kọ́ family kò gbé kọ́ anybody mọ́ ìgbà tí mo wá rí i pé ọ̀rọ̀ yẹn ti ń di nǹkan tó ń pẹ́ mo wá contact Oríyọmí organization lórí Facebook so for God so good ìkan nínú àwọn staff wọn ló gbé call mi lọ́jọ́ yẹn wọ́n porúkọ ọ̀bọ yẹn ní oníṣẹ́ méje so oníṣẹ́ méje yẹn ló wá sọ fún mi pé tọ́rọ̀ bá ti rí báyẹn pé èmi náà kúkú mọ nǹkan tí organization wà fún pé àwọn akọ́lẹ̀ out pé kò ní fẹ́ tán gbé òun lọ sórí rédíò mo ní èmi náà mi ò ń ṣaláriwo èèyàn mi ò fẹ́ kàn gbé wá sórí rédíò mo kàn fẹ́ kàn bá mi pè kó pìsẹ́ǹtà àwọn ọmọ yẹn ká dẹ̀ lọ ṣe díẹ̀ ní kí n mọ ibi tí mò ń náwó mi sí pẹ̀lú gbogbo wà tó wù in past mo ní nǹkan tẹ́mi fẹ́ nìyẹn wọ́n dẹ̀ ní kí n sẹ́ndì nọ́mbà ẹ̀ mo dẹ̀ sẹ́ndì nọ́mbà ẹ̀ mo sẹ́ndì nọ́mbà màmá ẹ̀ sí wọn ìgbà tán dẹ̀ máa gbà tó máa pè mí padà wọ́n ní àwọn ti pé o pé ó dẹ̀ ti agree pé òun máa wá sí Àgídìgbò pé but mo ní láti sanwó fọ́ọ̀mù Àgídìgbò pé because àwọn máa ń ta fọ́ọ̀mù fún anybody tó bá gbé kéèsì wa mo dẹ̀ lókè kò sí wàhálà èèlò ni fọ́ọ̀mù wọn ní 25,000 mo dẹ̀ send 25,000 gbogbo receipt yẹn náà wà nínú receipt tí mo send sí yín gbogbo receipt tí mo fi sanwó fún ó dẹ̀ tún pè mí padà lọ́jọ́ kejì àbírọ̀lẹ̀ ọjọ́ yẹn ó ní àwọn organisation àwọn tíìmù kan wà tó máa ń dá sí family affairs nínú Àgídìgbò FM pé máa need láti fún wọn ní 10,000 mo níyẹn ò ṣe wàhálà
mo dẹ̀ tún send another 10,000 sa account ẹ̀ yẹn mo send the slip yẹn náà sí yẹn sìn. Ok nígbà tó dẹ̀ bá ex-wife mi sọ̀rọ̀ tán tó agree pé òun máa kọ́ ọmọ wa pé káfó ní date ok mo dẹ̀ sọ fún bọ̀bọ̀ yẹn pé gẹ́gẹ́ bóun ṣe mọ̀ pé èmi ò gbé Nàìjíríà South Africa ni mò ń gbé so tí n bá máa fún wọn ní date màá kọ́ make sure pé mo ra ticket sílẹ̀ kó jẹ́ kí n kọ́kọ́ lọ ra ticket ó ní kí n má worry pé kí n lọ máa yanjú ọ̀rọ̀ ticket pé bọ̀ kí n kọ́kọ́ jẹ́ ká book appointment pẹ̀lú lab táwọn ń lò wọ́n á ní èmi ní lab tèmi sẹ́kọ̀ọ́ ó ní ìyàwó mi sọ pé òun ò lè wá sí Èkó pé because òun ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tó ń bá ní kó òun wá sẹ́kọ̀ọ́ pé àgírígbò tán ti pe òun yẹn náà lòun ti máa ṣe DNA ó dẹ̀ ní òkè tó bá rí bẹ́ẹ̀ in fact 410,000 naira ní DNA lẹ́kọ̀ọ́ ní hospital tẹ́mi fẹ́ lọ lò ọkùnrin dẹ́ ní eléyìí táwọn àgírígbò lò ó ní 540,000 ní mo dẹ̀ ní òkè tó bá rí bẹ́ẹ̀ ìyẹn ò ṣe problem because tábà ní kóbìnrin máa bọ̀ lẹ́kọ̀ọ́ ó tún lè fàrígá pò wò wá jẹ́ kémi kúkú fi òfò mọ́ pẹ̀lú owó mo dẹ̀ ní máa fún wọn ní 540,000 yẹn ọkùnrin yẹn dẹ̀ pè mí lọ́jọ́ kejì ó ní òun ti bá lab sọ̀rọ̀ pé bọ̀ wọ́n ní the commitment fees pé mo ní láti kọ́kọ́ san part payment kan lè fún wa ní date of appointment pé so tí result bá ti jáde màá fún wọn ní balance mo dẹ̀ ní òkè kò sí wàhálà èèlò ni mo lè kọ́kọ́ fún wọn ó dẹ̀ ní kí n fún wọn ní 400,000 pé so tí n bá ń bọ̀ láti wá gba result pé màá balance 140,000 tó kù mo dẹ̀ lókè kò sí wàhálà immediately ni mo gba account number ẹ the same account number tí mo sanwó fọ́ọ̀mù àgídìgbò sí náà ni mo send 400,000 yẹn sí immediately ìgbà tí mo dẹ̀ send 400,000 ó send mi message ó lóun ti rí mo lókè mo ní kò sí problem ó dẹ̀ pè mí bóyá bíi second or third day again ó ní òun ti book appointment tó pé so kí n jẹ́ kó mọ ìgbà tí màá ra ticket ìgbà tó dẹ̀ di on the 22 mo pè fúnra mi mo ní tọ̀ mo ti ra ticket o tó bá di on the 24 máa wà ń bàdàn so a lè lọ sí ibi tá a ti fẹ́ lọ ṣe DNA ní on the 25 ìgbà tó dẹ̀ di on the 24 mo yẹ dẹ́sẹ̀kọ̀ náà mo tún pè mo ti dẹ́sẹ̀kọ̀ bọ̀ máa gbéra Ìbàdàn tó bá dìrọ̀lẹ́ mo kàn fẹ́ sinmi díẹ̀ tí bá dẹ̀ ti sinmi díẹ̀ màá bọ̀ Ìbàdàn màá sùn Ìbàdàn tó bá di àárọ̀ a lè máa lọ sí ibi tá a ti fẹ́ lọ ṣe DNA in fact hotel tí mo sùn ṣé kinní kan greenhouse àbí nǹkan kan mo ti gbàgbé ẹgbẹ́ Àgídìgbò FM yẹn náà ló wà ìgbà tí mo dẹ̀ dóòtẹ́ yẹn lálẹ́ mo pè é mo ní tọ̀ mo ti wà ní hotel ọgbọ ibi tí mo wà ní ẹ ọ́fíìsì yín tóbìnrin yìí bá ti dé pẹ̀lú àwọn ọmọ láàárọ̀ ẹ pè mí so màá lè drive jáde màá lè máa bọ̀ ìgbà tó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì ó pè mí ó ní ìyàwó yìí ti dé o ẹ ní láti máa bọ̀ mo dẹ̀ lọ bá ń bẹ̀ tẹ́ bá wo fídíò tí mo send sí yín yẹn inú ọ́fíìsì Àgídìgbò gangan ni mo ti ṣe fídíò yẹn ẹ rí picture Alhaji Oríyọmí ẹ rí everything bẹ́ẹ̀ nínú fídíò yẹn a dẹ̀ jókòó wọ́n ní ó yá ká máa lọ sí laboratory ibi tá a ti fẹ́ lọ ṣe DNA ok fine èmi náà ni mo drive wọn òun náà ó jókòó síwájú ọmọ àti àwọn yẹn wà lẹ́yìn a dẹ̀ dé lab to my own surprise ni pé àwọn lab yìí tún kólàbò pẹ̀lú ẹ̀ wọ́n gba sample èmi àtàwọn ọmọ nígbà tó ń gba sample èmi àtàwọn ọmọ mo drive mo padà sẹ́kọ̀ọ́ time tó ń sọ fún mi pé result máa jáde result ò jáde mo bá ń pè bọ̀bọ̀ yìí láti gbà yẹn màá send ẹ̀ ní message kò ní gbé kọ́ ọjọ́ kan mo kàn rán èèyàn kan tí mo mọ̀ ń bàdàn pé kó jọ̀ nítorí Ọlọ́run kó bá mi lọ sí láàbù yẹn kó bá mi ya picture signboard wọn àti everything because èmi ò tiẹ̀ kọ́ bí ara sí gbogbo yẹn gẹ́gẹ́ bí organisation tó lórúkọ èmi wò pé wọ́n handle everything bó ṣe handle gbogbo nǹkan náà so láàbù yẹn lèmi wá pè pẹ̀lú nọ́mbà tọrọ mi send sí mi nìyẹn wá ní láàbù wá sọ fún mi pé kí lorúkọ mi mo dẹ̀ dárúkọ mi fún orúkọ mi lágbájá wọ́n ní kò sí orúkọ mi nínú system àwọn rárá kò sí orúkọ mi nínú system yín kẹ̀ mo wá síbí mo ṣe mo ká àwọn ọmọ wá ìyàwó gan tẹ̀lé mi wá wọ́n gba sample mi ń bí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní ta ló gba sample mi mo describe ọ̀bọ yẹn wọ́n ní ta ló mú mi wá mo describe ẹ̀ mo ní l'Àgídìgbò the next thing àwọn yẹn máa sọ fún mi wọ́n ní kó fáwọn lówó pé kó fáwọn lówó DNA ok kò fún yín lówó DNA ẹ̀yin dẹ́ gba sample tèmi ẹ gba passport mi ní immediately ń bẹ̀ ẹ sọ pé ẹ̀ ń register mi sórí system yín kí wàá ní nǹkan tẹ̀ ń register gbà yẹn nígbà tèmi gangan lára present lọ́dọ̀ yín so definitely one of your workers and Àgídìgbò workers collabo to scam me because that is how it goes
ẹ̀yin àtàgídìgbò lẹ pa ọ̀pọ̀ láti lù mí jìbìtì nìyẹn dẹ̀, because èmi fún ara mi wà ń bẹ̀ ẹ gba sample mi, ẹ gba sample àwọn ọmọ, ẹ dẹ̀ sọ fún mi pé ẹ register orúkọ mi sórí system. What of tí mi ò bá pè, tí mo kàn jókòó tí mo dúró de test tí ó sì ń bẹ̀. So ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀. Bá dẹ̀ pé arákùnrin pé arákùnrin mo pe lab nǹkan tó ń sọ fún mi lélẹ́yìí, ẹ wo nígbà tí mo ti pè wọ́n yẹn oníkèmí náà lọ máa wá solutions sí. Ibẹ̀ mo ti wò pé irú ọ̀rọ̀ wò lélẹ́yìí kí n lọ máa wá solutions kẹ̀. Tó gbowó lọ́wọ́ mi ni fún bíi ọ̀sẹ̀ bíi 3 bọ̀bọ́ yóò bá mi sọ̀rọ̀ mọ́. Ibẹ̀ ni mo ti wá ń wá nọ́mbà ọ̀gá wọn kiri. Mo send message Alhaji Oriyomi lórí Instagram, mo lọ sórí Facebook page wọn, mo send message síbẹ̀. In fact orí TikTok wọn bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí message mi sì wà ń bẹ̀ tí wọ́n kà. So I've done everything láti get hold Alhaji Oriyomi láti explain situation mi ò rí wọn get. So kíní kan wá sọ́kàn mi pé ok kí ló dé tí mi lè béèrè nọ́mbà Mọ́gàjì lọ́wọ́ laboratory ìyẹn second in command Alhaji Oriyomi tọ́jọ́ máa ń ṣe fídíò tọ́jọ́ lọ Mẹ́kà gbà yẹn. mo wá pe lab yẹn pé ok kàn fún mi ní nọ́mbà ọ̀gá wọn ní Àgídìgbò FM. wọ́n bá fún mi ní nọ́mbà Mọ́gàjì. ẹ lè believe pé Mọ́gàjì acknowledge pé òun gbọ́ sí ọ̀rọ̀ yẹn. ìyẹn Mọ́gàjì àgbà ni mo ń sọ yìí. Ó acknowledge pé òun gbọ́ sí ọ̀rọ̀ yẹn. Ó dẹ̀ pé bọ̀bọ́ yẹn ò deny pé àwọn ò gba owó lọ́wọ́ mi. Bọ̀ láti ìgbà yẹn dì síyìn àwọn people yìí ò rí solution kankan ṣe. Mi ò rí test, mi ò rówó mi. Mo dẹ̀ sọ fún wọn categorically pé mi ò ní ever accept test tó máa jáde ní lab tán lè collabo pẹ̀lú workers yín láti lù mí jìbìtì. What of tí mi ò bá pè láti confirm orúkọ mi kò sí lórí system yín. So ẹ wá lẹ gba sample mi. Ṣé sample èèyàn tí yóò lórúkọ lórí system yín lè fẹ́ lọ carry out DNA lórí ni? So ẹyọkan yẹn náà mi ò ní kọ́kọ́ gba irú result báyẹn láti justify future àwọn ọmọ mi, kò possible. So owó mi ẹ dáwó mi padà, ẹ dáwó mi padà. Ẹ jẹ́ kí n report fún ọ̀gá tó ní iléeṣẹ́, ẹni kí n tún lọ mówó wá kí n tó bá Alhaji Oriyomi sọ̀rọ̀ tọ̀, òun ló jẹ́ kí n pè yín, òun ló jẹ́ kí n kọ́tà sí yín ta lọ́lọ́run, because mi ò kí n ṣaláruwo ẹ̀dá. In fact mi ò ń like anything media, Ọlọ́run ọba tó ní mi ń gbọ́. But àwọn people yìí wọ́n ti sún mi kan ògiri tó yẹ pé mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́. Tó bá jẹ́ pé ọlọ́kadà tó gbáyàwó ẹ̀ létí ló need the attention Alhaji Oriyomi Hamzat, àwọn people yà produce Alhaji Oriyomi Hamzat fún wọn. But nínú organisation Alhaji Oriyomi Hamzat yìí gangan ni scam almost 600,000 ti ṣẹlẹ̀. Tán wá sọ fún mi pé Alhaji Oriyomi ò wà available láti bí oṣù 4 sẹ́yìn. So my dear brother, èmi ò mọ nǹkan tẹ́mi lè ṣe mọ́ ni o. Òun ni mo ṣe ní kí n fọ̀rọ̀ yẹn lọ yín. Kẹ́ bá mi mọ̀ bẹ́ẹ̀ máa ṣe. I need my money. Wọ́n ti waste time mi. Ṣé owó tíkẹ́ẹ̀tì ni mo fẹ́ máa sọ? Ṣé owó hòtẹ́ẹ̀lì tí mo ń sùn láti gbà yẹn mo fẹ́ máa sọ? Àbówó nǹkan bọ̀ gbogbo yẹn kọ́ tẹ̀ ní problem mi. But I need solution to this issue. Ìsídà kan pe ọ̀gá wọn ọ̀ kọ́mọ Nàìjíríà bá mi bẹ ọ̀gá wọn kán mọ̀ yẹn máa dáwó mi padà. Mi ò fẹ́ jù báyẹn lọ.